Mo ní máa fi àsìkò kí gbogbo àwa tí ẹ jẹ́ olólùfẹ́ mi, olólùfẹ́ Arambara. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ tí àwọn àgbà máa ń sọ, wọ́n á ní adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ni. A ti wà ní ojú ẹ̀ báyìí ká wá bẹ̀rẹ̀ sí tọpinpin àwọn nǹkan tí a máa ń mú wá. Mo wà pẹ̀lú bàbá mi. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, màá fẹ́ jẹ́ kí wọ́n bá wa sọ àwọn nǹkan tí a bá wá bí àti pé pàtàkì wọn nínú ìlú tí a wà yìí. Màá fẹ́ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ nǹkan tí àwọn bàbá wa tó fẹ́ bá wa sọ. Ẹ káàsán sáà bàbá mi. Ẹ káàsán. Yes sir. Ẹ lọ ká tó máa tẹ̀síwájú pẹ̀lú tẹ fi máa fún wa ní orúkọ yín tẹ máa bá wa sọ fún àwọn èèyàn nílé tí wọ́n ń wò wá. Báwo ni ẹ ṣe jẹ́ nínú ìlú tí a wà yìí? Sallu ala nabiyyil karim. Assalamu alaikum ya jama'atul muslimina wal muslimat. Akí ògbójúmọ́ apáta ìkẹ́ àtọ́lá Ọlọ́run, àlàáfíà Ọlọ́run kó sì máa bẹ́ẹ̀ nìkankan wá gbé. Àmọ́ ń bá dù, alhamdulillahi alladhi alaka kulla shay'in bi qadari. Ọba tó dá ogun wọn pẹ̀lú bó ti kádàrá, àdúgbò lọ́dọ̀ Ọlọ́run bá náà. Orúkọ mi ni Abdul Ghani Ọlọ́ngbèmí ọmọ Àkàndé tí ó sì jẹ́ ìkan nínú ọmọ ìlú ibi tá a wà yìí. Bàbá tó bí mi Sàfàríù Àkàndé, ó jẹ́ ọmọ ìlú Lágbèjì Ọlọ́sàn tá a wà yìí. Wọ́n sì bí èmi náà sínú Lágbèjì Ọlọ́sàn tá a wà yìí. Ó sì wà jẹ́ ṣífù ìmáàmù láti nǹkan bí 60 ọdún sí ìsìn tí mo ń wá kírun jíjì fún wọn. Nǹkan tí àwọn bàbá wa tí wọ́n ń bá wa sọ lọ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ òun náà ni wípé àwọn ni chief imam ti abúlé Ọlọ́sàn tí a wà yìí. Àwọn jẹ́ ti jẹ́ chief imam yẹn fún bí 60 ọdún 60 years tí Ọlọ́run jẹ́ sọ pé kí ìlú Ọlọ́sàn kó má bàjẹ́ tó jẹ́ ń tẹ̀síwájú sí dáadáa. Bàbá wa ohun tó gbé èmi wá síbí gẹ́gẹ́ bí Arambara torí àwọn nǹkan tí àwa bá mú jáde, àwọn tó bá ní kókó tó ní pàtàkì. A rí wípé abúlé tá a wà Ọlọ́sàn wọ́n ń ṣe Tọ̀bání ceremony. Pé kí ni nǹkan tó fàdí Tọ̀bání ceremony yẹn nínú ìlú tá a wà yìí àti wípé báwo ni ẹ̀sìn mùsùlùmí bó ṣe jẹ́ nínú ìlú tá a wà yìí tó jẹ́ abúlé Ọlọ́sàn. Abúlé Lágbèjì Ọlọ́sàn tá a wà yìí, ẹ̀sìn mùsùlùmí ó sì jẹ́ pàtàkì púpọ̀. Gbogbo àwọn baba ńlá wọn sì máa ń ṣe tó bá dàsìkò ọdún ìtúnu àwẹ̀, wọ́n sì máa ń ṣe rẹpẹtẹ tó yẹ pé ilé kọ̀ọ̀kan ló máa ń pa ẹran. Tó bá dé ní ìtúnu àwẹ̀ bẹ́ẹ̀ nínú ọdún yẹn gbogbo ilé kọ̀ọ̀kan la máa ń pẹran. Gbogbo ọmọ ìlú yìí tó wà lókèèrè gbogbo wọn sì máa wá dé, a sì máa wá ṣe ọdún yẹn bí báyìí. Tá a bá tún ṣe ọdún yẹn tó kọ́ra tó máa ṣe patí rẹpẹtẹ nígbà yẹn bẹ́ẹ̀ a sì wà ń bá lọ di ìsìn kò sì wà já bẹ́ẹ̀ náà. Eléyìí tí a wá ń ṣe lọ́jọ́ tòní tó jẹ́ Tọ̀bání ceremony yẹn tó jẹ́ pé nígbà tí èmi gan rí abẹ́ tẹ́ǹtì àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú ló ti wà ń bẹ́ẹ̀ tèrò ti pọ̀ dáadáa. Kí ni àwọn nǹkan tó fa ìdí Tọ̀bání ceremony yẹn tá à ń ṣe lẹ́nu? Ohun tó fa èdè Tọ̀bání ceremony tá à ń ṣe àwọn bàbá wa ẹsẹ̀ ohun tí wọ́n fi lélẹ̀ fún wa, ẹ̀sìn ìsìlámù tí wọ́n fi lélẹ̀ fún wa òun náà làá náà tún ń gbé lárugẹ pé kó lè máa tẹ̀síwájú sí. Gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ jẹ́ chief imam tẹ́ ti wà lórí ipò yìí fún bí 60 years, àwọn ìpele tí ẹ ti bá ẹ̀sìn mùsùlùmí nínú ìlú yìí àti ibi tí ẹ̀yin tún ń gbé lọ, kí ni àfojúsùn yín wípé abúlé Ọlọ́sàn yìí pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí ọjọ́ iwájú ẹ̀ ó ṣe fẹ́ lọ pàápàá jùlọ tí à ń ṣe lẹ́nu? A dúpẹ́ ní ọdún kódà èmi bí ẹni tí rí ìmú wa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Inú bí báyìí ni wọ́n ti bí bàbá tó bí mi, inú bí báyìí ni wọ́n ti bí mi. Nígbà tí wọ́n bí mi tí débọ̀ pé kìnní mo tún lọ sí ọmọ mi lọ sí ilé kéwú, mo la kéwú. Nígbà tí mo tún kéwú ń bẹ̀ náà mo tún ṣe wòlímọ̀. Kódà níbi náà mo tún dẹ̀ náà mo tún wá kírun fún wọn bí náà bákan náà mo wá láfíà iná ìbò láti bíbá tí mo jẹ ìmáàmù tí mo kọ́kọ́ jẹ láyé ìmáàmù Lágbèjì Ọlọ́sàn yẹn. Lẹ́yìn Lágbèjì Ọlọ́sàn mo tún wá jẹ ṣífù ìmáàmù Ìdẹ̀ra Ṣórún Kẹ́òkẹ́rì Ìgbẹ̀yìn, mo tún jẹ yẹn náà. Lẹ́yìn tí mo tún jẹ yẹn náà mo tún di gbàtẹ lọ́ba ń toko tó ti pé mo tún kọ́lé síbẹ̀ wọ́n tún fi mí jẹ ṣífù ìmáàmù Ajégúnlẹ̀ Central Mosque ọba ń toko ń bẹ̀, mo tún ń kí jímọ̀ mo ń kí jídì fún wọn bẹ̀, mo ń kí fún wọn bẹ̀. Ìyẹn ni wípé lẹ́yìn yẹn náà wọ́n tún wá fi mí jẹ náà ibi gbogbo igbákejì ṣífù wọn gbogbo lẹ́gbẹ̀yìn lápapọ̀ pátá. Wọ́n fi mí jẹ igbákejì mo jẹ náà ibi ṣífù ìmáàmù ilẹ̀ Ìgbẹ̀yìn lápapọ̀ pátá, ìmáàmù Ìgbẹ̀yìn ilé àti Ìgbẹ̀yìn oko. Bàbá wa kò ní bàjẹ́ láṣẹ ní wàrí àtúbọ̀ máa rí yín bá. Ẹ̀yin tèmi ẹ̀yin títí Arambara níbikíbi tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí,
ọ̀rọ̀ náà ni àwọn bàbá wa tí wọ́n ti yànnà náà ẹ̀ tẹ́ ẹ bá gbọ́ nínú àwọn nǹkan tí wọ́n ń sọ ẹ rí i pé nípa pé ọ̀rọ̀ ẹ̀sìn àti ipò tí Ọlọ́run gbé bàbá wa sí dáadáa tí wọ́n ń ṣe ló jẹ́ kí wọ́n máa tẹ̀síwájú nítorí wípé kéèyàn tó lè jẹ́ chief imam mọ́sálásí àkọ́kọ́ ìkejì pàápàá jùlọ tó jẹ́ ti ilé ìgbẹ̀yìn nílé lóko ó yẹ kẹ́ ti mọ̀ pé àwọn tí wọ́n fi inú kan tí wọ́n fi ń ṣẹ̀sìn òní tí wọ́n jẹ́ gbàdúrà pé kí ìlú ó tú lágbára la máa rí yín bá. Ohun tí mo tún fẹ́ fi sí ni wípé ìlú ò kí ń wà kó má lò lórí á ní baálẹ̀. Àjọṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti baálẹ̀ ìlú yìí gẹ́gẹ́ bẹ́ ṣe jẹ́ imam? Baálẹ̀ ìlú yìí Muhammadu Saheed Hasan ó sì jẹ́ nìkan tó jẹ́ èèyàn dáadáa tó sì jẹ́ olódodo tó sì jẹ́ mùsùlùmí tẹ́ni tó ń kírun tó sì nífẹ̀ẹ́ sí ẹ̀sìn púpọ̀. Bàbá tó bí náà ti jẹ́ baálẹ̀, bàbá wa Hasan òun náà ti kọ́ jẹ́ baálẹ̀. Ngbẹ̀nìgbàlẹ̀ baálẹ̀ tó ń yíbọn ó tó yíbọn kan Saheed ọmọ òun tó ìdá pé bàbá wọn ṣe dáadáa ní baálẹ̀ tó wá fi yí kan Saheed ọmọ òun náà ti ẹni tó ń jẹ́ baálẹ̀. Saheed nẹ́kẹ̀rẹ̀ òun náà wá jẹ́ nìkan tó wá ń ṣe dáadáa púpọ̀ kó ti jẹ́ wà lórí baálẹ̀ Saheed Hasan. Tí wọ́n jẹ́ baálẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣe púpọ̀ òun náà ni níbi ibẹ̀ yẹn nítorí tá a bá ní ká máa fẹ́ lọ èmi gan dé ìlú yìí inú mi dùn nítorí àjọṣepọ̀ tó ń ṣẹlẹ̀ lénìí àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jọ mọ̀ lò àpọ̀pọ̀ àwọn míì gan tó wá láti ibi tó kọ́lé sí láti wá jẹ́ kí nǹkan ìkó ṣe ṣe lágbọ́lọ́ lọ́wọ́n á rí yín bá. Kí ni nǹkan tí ẹ kàn lè bá wa sọ nípa àwọn Arambara TV media tá a wá síbí láti tún wá gbé ètò yìí lárugẹ láti tún lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n wà lókèèrè káàkiri òkè òkun kí wọ́n lè mọ̀ pé nǹkan báyìí ó ṣe ń ṣẹlẹ̀ ní ìlú Abúlé Ọlọ́sàn tá a wà yìí o. Arambara Ọlọ́run á bá dúró tì Ọlọ́run á bá wà pẹ̀lú yín ẹ máa ga sí ẹni rẹ̀ wàrà fáná wù mọ̀kánà kàdéyà wàrà fáná wù mọ̀kánà ni Ọlọ́run á bá ṣe bẹ́ẹ̀ fún Ọlọ́run á bá dúró tì gẹ́gẹ́ bí gbogbo àwa tí a jẹ́ ọmọ Lágbèjì Ọlọ́sàn gbogbo àtà wà lókèrè ká náà máa wá síbi ká wá dálé iṣẹ́ lẹ̀ síbi ká tún mú àwọn ọmọ wa náà kọ́ náà tún wá dálé iṣẹ́ lẹ̀ síbi àyè wa tí wọ́n lè fi dá ilé iṣẹ́ lẹ̀ síbi gbogbo ẹni tó bá jẹ́ pé ọmọ Lágbèjì Ọlọ́sàn òbí tí wọ́n lè kọ́lé sí ilé wa tó ń kálukú wa máa kọ́ ilé tirẹ̀ síbí báyìí Ọlọ́run á wà pẹ̀lẹ́ nìkan kan Ọlọ́run á gbàdúrà wa. Ẹ ṣe púpọ̀ èyí ti wá nílé ẹ̀yin ti Arambara ètò sì ń tẹ̀síwájú nítorí ó sì ní àwọn tí wọ́n tún fẹ́ sọ̀rọ̀ nípa pé bí ìlú ìṣe ń lọ kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ ṣe púpọ̀ ẹ bá wa wò ó. Ọlọ́run á wà pẹ̀lú. Mo kí gbogbo àwa tí ẹ̀ ń wò mí nílé ẹ̀yin ti Arambara mo sọ fún wa mo ní àwọn tí wọ́n lè sọ nípa ìlú tá a wà yìí la máa gbé wá bí láti lè jẹ́ kí a fi mọ̀ nípa ìlú tá a wà yìí síwájú sí dáadáa. Mo á fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn báyìí màá fẹ́ jẹ́ kẹ́ farabalẹ̀ dáadáa kẹ́ wo fídíò yìí dáadáa òun náà ni ká sàn ọkọ̀ ló sà. Mo fẹ́ ní kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí yàtọ̀ sí pé máa bá mi dá orúkọ ilẹ̀kùnrẹ́rẹ́ fún àwọn tí wọ́n ń wò wá. Báwo gangan ni ẹ ṣe jẹ́ nínú ìlú tí a wà yìí? Mo jẹ́ ọmọ bíbí ìlú Ọlọ́sàn Lágbèjì tí a wà yìí. Àwọn èèyàn sọ pé ṣé lóòótọ́ ni torí èmi mọ̀ pé òótọ́ ni pé ẹ̀yin ni baálẹ̀ ìlú wa tá a wà yìí. Ìyẹn ò rojú èmi ni baálẹ̀ ọkọ̀ méjì Ọlọ́sàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tí mo ṣe ń sọ lọ pé mo wà pẹ̀lú baálẹ̀ ọkọ̀lú tí wọ́n jẹ́ baálẹ̀ Abúlé Ọlọ́sàn tó jẹ́ pé Ọlọ́run ti lò wọ́n fún ìtẹ̀síwájú ìlú yìí lóríṣiríṣi ṣùgbọ́n ibi tí mo wá ti fẹ́ mú ọ̀rọ̀ ni wípé àwọn nǹkan tá à ń ṣe lọ́jọ́ tòní tá à ń pè ní Tọ̀bání sẹrímónì àwọn nǹkan tí ó bí nínú ìlú Abúlé Ọlọ́sàn tá a wà yìí pé ohun tá à ń ṣe lè ní pé Tọ̀bání sẹrímónì báwo ló ṣe wáyé. Táàṣe ló náà rí. Bẹ́ẹ̀ ni. Ohun tó fà tí mo bọ́ láyé ni mo tẹ̀lé mo bá lọ́wọ́ bá tó bí mi mo tẹ̀lé mi ò ṣẹ̀ṣẹ̀ gbé wọ́n sọ àwọn Ọlọ́sàn ti bẹ́ẹ̀ pẹ́ tí mo ṣe ọ̀rẹ́ yẹ sí máa pa ọ̀tí wà ọdún bí mi nígbà tí mo lè dé ìdàgbé wẹ́ kí ló kàn mọ́ sí ààrẹ túnṣe ọkàn ààrẹ táìsì àṣegbonú ẹ̀ wà pàpọ̀ ẹ̀ wọ́n sì lọ́wọ́ ẹ̀ka máa ní mọ́ọ̀mù wọ́n ní máa fẹ̀sọ́ máa ní náà ìbí ẹ̀ ẹ̀ka ikọ́ jọ wọn yẹn náà kí ló máa tẹ̀síwájú olúfa tí a ṣe lónìí. Ẹ ṣe púpọ̀ òun náà lè ti gbọ́ iye ohun tó fàdé àwọn nǹkan tí à ń ṣe lónìí ní Abúlé Ọlọ́sàn. Bàbá wa gẹ́gẹ́ bí baálẹ̀ tẹ́ jẹ́
tájẹ mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn baálẹ̀ nínú àṣà Yorùbá pé gbogbo ẹ̀sìn ni wọ́n gbà. Ẹjọ́ àjọṣepọ̀ wo ló wà pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí nínú ìlú Abúlé Ọlọ́sàn yìí, pàápàá jùlọ ẹ̀yin tẹ̀tẹ̀ jẹ́ baálẹ̀ ibẹ̀, àjọṣepọ̀ tó mú dáadáa? Lóòótọ́ àjọṣepọ̀ ti wà nínú tẹ́ ẹ bá, ṣùgbọ́n ẹ̀yin gangan àjọṣepọ̀ wo gangan ni ó wà pẹ̀lú? Mẹ́bẹ̀ẹ́ nìkan mo bá kìrìsìtẹ́nì láyé àti mùsùlùmí àti ìbílẹ̀ ni mo bá láyé ni. Bẹ́ẹ̀ kò sí tó ṣe lù tí mi ò dá sí o. Tó bá kàn ti ìbílẹ̀ tí máa rí pé mi ò ní agbára láti débẹ̀, ṣùgbọ́n ohun tó yẹ kí wọ́n ṣe ó máa ṣe. Mo mọ̀ pé ilé ẹ̀sìn mùsùlùmí ìbẹ̀ orúkọ tí wọ́n sọ mí gan Saheed, máa fẹ́ràn lè sọ orúkọ mi, sọ mọ̀ pé wọ́n gbọ́dọ̀ ìlú lójú lórí yẹn láti ṣe. Ṣọ́ọ̀ṣì tẹ̀lé máa bẹ̀rẹ̀ wọn ṣe pé káwọn mọ̀ ọ̀bẹ̀ àlọ́ ń ṣe náà ni. So kò sí nǹkan tí mo lè ṣe òkú tó ń ṣe mẹ́ta gbogbo ẹni mo nífẹ̀ẹ́ sí. Ẹ ṣé púpọ̀. Gẹ́gẹ́ bí baálé wa bọ́ ṣe sọ pé gbogbo ẹ̀sìn òun ló wà nínú ìlú ìtàn, wọn jẹ́ support fún ìtẹ̀síwájú àti ìgbélárugẹ tìlú. Bàbá wa gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ baálẹ̀, a mọ̀ pé àwọn ọmọ Ọlọ́sàn ló wà káàkiri àgbáyé, ètò wà lábúrò tó wà. Kí ni àfojúsùn yín pẹ̀lú ọjọ́ iwájú Abúlé Ọlọ́sàn yìí, pàápàá jùlọ bẹ́ẹ̀ jẹ́ baálẹ̀? Ọlọ́run kò ṣe àánú kó fún wa lórí ọ̀fẹ́. Ohun tẹ́lẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ yóò ṣe kó bá tọ́lọ́ mu. Gbogbo àwọn pọ̀ wájú ọlọ́pọ̀ gan-an, àwọn oníṣẹ́ pọ̀ wájú Ọlọ́sàn gan-an. Bó ṣe máa ní ilé iṣẹ́ tó máa ní hospital, school, police force, wọn kún mèremère gbogbo kó máa wọnú ìlú lásìkò tèmi ọmọ Ṣọ̀pọ̀dá ìròyìn. Ó wà lóyún mi gan-an. Mo mọ̀ pé láti ilé Ọlọ́run láti àdínláyà lọ́bì Adam lọ sí láṣẹ bẹ́ẹ̀ lágbọ́ Ọlọ́run fún mi. Abúlé Ọlọ́sàn tá wà yìí o, kò sí làyílò, kò sí pé ìbẹ̀rù ẹ̀wà kẹwàá dá lè ṣe sílẹ̀, kẹ́yìn náà rí wípé dáadáa ọ̀nà náà lè máa bá ń bẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá wa, ohun tí ẹ̀kan tún lè bá wa sọ nípa àwa Arambara TV Media tá a wá sínú ìlú yìí láti lè wá gbé sí afẹ́fẹ́ káàkiri àgbáyé, nítorí a mọ̀ wípé ìlú yìí kì í ṣe ìlú kékeré, lórí ìlú tó ti wà tipẹ́ ni. Làwa náà ṣe wá láti wá ṣe àwọn àṣírí kankan bẹ́ẹ̀. Ń tẹ́kan lè sọ nípa àwa Arambara TV Media tá a wá síbi láti wá gbé ètò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí sí gbogbo àgbáyé. Ẹ̀yin tí wá nílẹ̀ tí Arambara Abúlé Ọlọ́sàn náà la ṣe wà. Àwọn tí wọ́n lè sọ nípa nǹkan tá à ń ṣe lọ́jọ́ tòní, àwọn náà ni àmúwásójú ìwòran wa. Ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n ní láti bá wa sọ. Ẹ káàsán sà. Ẹ káàsán bàbá mi. Ẹ jọ̀ọ́ kẹ́ ẹ tó dárúkọ yín síwájú sí i, torí ẹ ṣì máa dárúkọ yín tó ráwọn èèyàn máa fẹ́ mọ̀ yín. Ẹ jọ̀ọ́ báwo gangan lẹ ṣe jẹ́ nínú ìlú Ọlọ́sàn yìí? Alhamdulilayi Rabbil Alamin. Ọmọ bíbí ìlú Èrúwà ni mí. So àlejò ni mo jẹ́ ní ibi. So ipa tí à ń kó níbẹ̀ àti gbìyànjú wa tí à ń ṣe níbẹ̀, òun ló sọ wá donílé. Ipa wa àti gbìyànjú wa èyí tá à ń ṣe níbẹ̀, òun ló sọ wá donílé. Àti àjọṣe tí ó ń bẹ láàrin àwọn pẹ̀lú àwọn tó jẹ́ olórí ibi. Òun ni Ọlọ́run fi sọ wípé kí ọjọ́ ìní tí Ọlọ́run fi kà yín mọ́ wọn. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ohun tí a máa ń ṣe lọ́jọ́ tòní tí wọ́n á pè ní Tọ̀bání ceremony nínú ìlú Ọlọ́sàn yìí, kí ni ohun tí ó bá dé tó fi dàbẹ́ ní pé ẹ̀wà nù àti pé nǹkan yẹn ó ṣẹlẹ̀ nínú ìlú yìí? Alhamdulillah. Nígbà tí a máa fi dé nínú ìlú yìí, kò tí ì sóhun tó jẹ́ mọ́ṣáláṣí. Wọ́n lè ti ní ó dùn wọn tẹ́lẹ̀ kó ti wó. Èso nígbà tí a dé bí òun lọ́lọ́run ní kádàrá ń pé kí ìgbìyànjú wa ń pé kí mọ́ṣáláṣí wù ń bí. Táà fi ń pe àwọn baálẹ̀ lọ́tùn, táà fi ń pe wọn lósìn, wọ́n dẹ̀ ń jẹ wa tó ń fún wa lówó. Èyí táà fi ń fọ́ ibi, òun ló sọ di bí. So ọláyé pé wọn ò kọ́ ní ẹ̀yìn mi. So òun làwọn aráàlú náà tọ́jú àwọn olólùfẹ́ mi wá pé kò sí ní táwọn lè ṣe fọ́kùnrin yìí, táwọn lè fẹ́ compensate ẹ̀ tó kọjá yìí pé káwọn fún ní ipò yìí káwọn má fi jù. Ẹ ṣé púpọ̀. Tábà tí wá ní kí n ti wò báyìí nínú ìlú yìí, a rí pé baálẹ̀ wà. Àjọṣepọ̀ tó wà pẹ̀lú àwọn baálẹ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé inú ìṣẹ̀ṣe Yorùbá, ṣùgbọ́n ní ìlú yìí mo rí wípé àwọn baálẹ̀ àwọn àáfàá
àwọn ìmáàmù òun ní ẹsẹ̀ wọn pé lọ́jọ́ tòní ẹ jọ̀ọ́ ọgbọ́n wo ni ẹ dá sí tó fi dàbí nípa àjọṣepọ̀ yẹn ó jẹ́ ó lẹ́sẹ̀ ńlẹ̀. alhamdulilayi nítorí nǹkan tí wọn fẹ́ ṣe láyé yìí èèyàn gbọ́dọ̀ fi irọ́ kún òtítọ́ ló sọ wá di ọ̀rẹ́ ayò torí nígbà tí wọ́n tú ọ̀rọ̀ wa tí wọ́n wọ̀ ọ̀rọ̀ wa lọ wọn ò bá irọ́ níbẹ̀ lóòótọ́ kò lè ṣe káwọn yẹn má jẹ́ olùṣe tánìdí tàbí ṣe olùṣe ọ̀tẹ̀ tàbí ṣe olùṣe àbòsí kò kí ṣe gbogbo èèyàn ní ó nífẹ̀ẹ́ yẹn dénú kò kí ṣe gbogbo èèyàn pé tájọ wà láyé tájọ wà lágbègbè kódà tájọ wà nílùú yìí ló fẹ́ tiwa o ṣùgbọ́n gbogbo àwọn tó lọ́hún jẹ́ kí wọ́n máa rí àṣẹ ìlú yìí pa ìfẹ́ wa ń bẹ láàrin wa sọ abí ọlọ́run ọba lèkì ọlá kó má ba ìfẹ́ náà jẹ́ láéláé. ẹ ṣe púpọ̀ ẹ jọ láti ọ̀dọ̀ títí yín kí ni nǹkan tẹ́ lè sọ nípa àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ abúlé yìí ọmọ ìlú ọlọ́sàn yìí tí wọ́n wà káàkiri àgbáyé nítorí social media tàwa Arambara TV á fẹ́ sí gbogbo àgbáyé ìmọ̀ràn wo lélẹ̀ fún wọn nípa ibi tó wà àti pé ọjọ́ iwájú ìlú yìí bí ẹ fẹ́ lọ. kò ṣe rí ìmọ̀ràn dálé fún wọn náà ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ní olólùfẹ́ ọlọ́run dẹ̀ ṣe wọ́n lẹ́ni tí ó kó àlejò mọ́ra ọlọ́run dẹ̀ ṣe wọ́n lẹ́ni tó já sí pé kìí fi ojú dìyàn so ọ̀pọ̀lọpọ̀ wọn náà tí wọ́n wà ń bẹ alíjàsáwò lè nsán ilẹ̀ lè nsán kò sí ẹ̀san kó tó lọ́ máa san ẹni bá ń ṣe dáadáa tó kọjá kọ́ lọ́ máa fún dáadáa náà ṣe so fún di èyí so gbogbo àwọn akẹ́jọ́mọ̀ olóòtú wà ní ìdálẹ̀ abí ọlọ́run fún yín ìṣọ́ ọlọ́run àbú ọlọ́run ọba wa fi bò yín o ọba wa dó tì yín olórí ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ wọn. ẹ ṣe púpọ̀ níta túkú ta fẹ́ káàdé ní pé ẹjọ́ kí ni nǹkan tí ẹ̀kan lè bá wa sọ nípa àwa Arambara TV Media táwa síbí láti wá gbé ètò tó ń ṣẹlẹ̀ ní abúlé ọlọ́sàn lárugẹ fún gbogbo ẹ̀yin Arambara TV ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín mo ti mọ̀ yín tẹ́lẹ̀ láti pé mo bá yín pàdé ní prógámù kan ní Mòwe bọ̀ nígbà tí ọmọ ìyá mi dẹ̀ sọ pé Arambara TV ní ká lò mi ò kọ̀ sí lẹ́nu mi ò kọ̀ sí lẹ́nu rárá mo ní Salami ń tọ́fẹ́ ní ọ̀dà tẹ́lẹ̀ máa ṣe náà nìyẹn èyí ẹni tó jẹ́ ìmọ̀ọ́mù pàkúrọ́ kọ́nà bá lè pẹ́ lọ́kọ́ má bàjọ́ ṣe mi àti ẹ̀jẹ̀ so nílé iṣẹ́ yìí náà kọ́ má bàjẹ́ kọ́ má dàrú o ó túbọ̀ máa lo òkè sí kọ́ máa lo òkè sí kọ́ máa lo òkè sí ọlọ́lá àwòlá wàlá àpò wàtá ìlà abilálì olè àṣẹ. ẹ ṣe púpọ̀ sà ẹ̀yin tí wà nílé òun náà lẹ ti gbọ́ yẹn ẹ tún máa bá wa wù síwájú ẹ bá wa share ẹ bá wa like kò ní bàjẹ́ àṣírí Arambara ó ń tẹ̀síwájú.